Aláròyé máa wí o. Ọlọ́pàá dèrò àtìmọ́lé lẹ́kìtì, èèyàn méjì ló yìnbọn pa. Ìjáyà àti jìnnìjìnnì ló bo gbogbo àwọn èèyàn Omiṣànjá náà nílùú Adó Èkìtì lálẹ́ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù karùn-ún ọdún yìí, pẹ̀lú bí ọlọ́pàá kan ṣe ṣàdédé fa ìbọn yọ tó sì pa èèyàn méjì ní déédé aago 10 alẹ́ níwájú ilé epo kan ládùúgbò náà. Ọlọ́pàá tó ṣiṣẹ́ burúkú ọ̀hún ni wọ́n ló ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá ayárabíàṣá Rapid Response Squad. Gẹ́gẹ́ bí àwọn tíṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ṣe sọ, wọ́n ní awakọ̀ kan tó wa ọkọ̀ Lexus ló mutí yó tó fi lọ́ọ́ kọlu ọmọ yahoo kan ní àdúgbò yìí. Ní kété tíṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ làwọn ọmọ yahoo ẹgbẹ́ rẹ̀ yòókù rọ́ jáde tí wọ́n sì fẹ́ dáná sun ọkọ̀ náà. Èyí ló fà á tí dẹ́rẹ́bà yìí tí ẹ̀rù ń bà fi pe àwọn ọlọ́pàá ẹ̀ka RSS yìí pé kí wọ́n máa bọ̀ ní àdúgbò náà. Ní kété tí àwọn ọmọ yahoo fojú gan ni àwọn ọlọ́pàá yìí ní inú túbọ̀ bí wọn sí i tí àwọn ọ̀dọ́ àdúgbò náà sì darapọ̀ mọ́ àwọn ọmọ yahoo wọ̀nyí. Ọ̀rọ̀ yìí ló padà wá já sí awuyewuye ńlá láàrin àwọn ọlọ́pàá àtàwọn ọmọ yahoo ọ̀hún lẹ́yìn tí àwọn ọ̀dọ́ àdúgbò náà tí kò dín ní 50 darapọ̀ mọ́ wọn. Àwọn ọlọ́pàá wọ̀nyí gbìyànjú láti mú awakọ̀ yìí jáde kúrò ní àdúgbò náà àti láti dá àwọn ọ̀dọ́ wọ̀nyí lẹ́kun kí wọ́n má lè dáná sun ọkọ̀ ọ̀hún, ṣùgbọ́n níṣe ni wọ́n kọ̀ tí wọn kò gba àwọn ọlọ́pàá láàyè. Wọ́n ní àfi tí àwọn bá dáná sun ọkọ̀ náà dandan. Èyí ló fà á táwọn ọlọ́pàá yìí fi ránṣẹ́ sí àwọn ẹlẹgbẹ́ wọn yòókù tí ọ̀rọ̀ sì di bóòlù ìyàgò láàrin àwọn agbófinró yìí àtàwọn ọ̀dọ́ àdúgbò náà. Nítorí ní kété tí wọ́n dé àdúgbò yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn sókè làùlàù tí ìbọn sì bá méjì lára àwọn ọ̀dọ́ wọ̀nyí tí wọ́n sì jẹ́ ìpè Ọlọ́run lójú ẹsẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Sunday Abutu nínú ìwé kan tó kọ lórúkọ kọmíṣánná ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Akínwálé Adéníran ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. Ó ní ó jẹ́ ohun ìbànújẹ́ gidigidi fún òun àti àwọn ọlọ́pàá yòókù nípínlẹ̀ Èkìtì. Abutu ní wọ́n ti gba ìbọn lọ́wọ́ ọlọ́pàá tó ṣàdédé yìnbọn pa àwọn ọ̀dọ́ méjì náà tó sì ti wà ní àtìmọ́lé lọ́wọ́lọ́wọ́ báyìí tí gbogbo ìgbésẹ̀ sì ń lọ láti jẹ́ kí ọlọ́pàá náà lè fojú winá òfin. Ó fi kún un pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti kàn sí mọ̀lẹ́bí àwọn ọ̀dọ́ méjèèjì tí wọ́n kú yìí láti bá wọn kẹ́dùn àti láti sọ fún wọn pé ìwádìí òkodoro ọ̀rọ̀ yóò wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà tí ọlọ́pàá tó yìnbọn náà yóò sì fojú ba ilé ẹjọ́ láìpẹ́ rárá. Taofeek Sodiq ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.